tí àwọn àjọ̀nú ẹgbẹ́ wa tán fẹ́ gbà láti lè jẹ́ kó débi tó fẹ́ dé ó lágbára díẹ̀ o ó lágbára o ṣùgbọ́n àwọn àgbàlagbà sọ wípé ẹni tó bá fẹ́ jẹ oyin inú àpáta kì í ṣe kíni kò kí mẹ́nu àké kì í wẹ̀nu àké. bẹ́ẹ̀ni àwọn àjọ̀nú odindi obìnrin náà fẹ́ gbà. obìnrin ó tó ń ṣe just obìnrin o tó ní láti lóyún nínú torí ọmọbìnrin àti ọlẹ̀ ẹnu ẹ̀ náà máa lò. olórí wàhálà wá díẹ̀ o. mo sọ bẹ́ẹ̀ náà lákọ̀ọ́kọ́
Mi ò mọ bí tí mo ti lè rí obìnrin tó lóyún nínú. Níbo mo ti fẹ́ rí? Báwo mo ti fẹ́ gbé gbà? Ibo mo fẹ́ rìn sí? Tó bá jẹ́ ti rírí, ó gbọ́ mi, ìwọ kọ́ ló máa wà. Ṣùgbọ́n kí wọ́n gbà ní. Torí rírí yẹn, àwọn tó máa wá àwọn àwárí. Ṣùgbọ́n kí wọ́n kọ́kọ́ gbà. Àwọn tí wọ́n ń ṣe nǹkan yẹn náà, àwọn kan náà ń wá fún ara wọn. Àwọn kan wà wọ́n fi ń ṣiṣẹ́ ṣe ni. Ó mọ̀ pé àwọn footballers yẹn wọ́n ní agent. Mo mọ̀ wọ́n ní ẹ̀jẹ̀. Wọ́n ní scout bẹ́ẹ̀ ni sá. Àwọn tí mò ń sọ iná iṣẹ́ táwọn ń ṣe nìyẹn. Kan ó rò pé gbogbo àwọn tó ń lo èèyàn yẹn náà ń wá fún ara wọn ó ti o. Ó láwọn tó máa wá owó ló máa jẹ. Olórí, tó bá yẹ pé tówó ni, mo máa wà. Tó bá jẹ́ títọ́ owó. Kò sí wàhálà sá. Kò sí wàhálà. Bẹ́ẹ̀ni, tá bá ti mọ iye tó jẹ́. Ó ti tán. Tí n bá ti ráwọn tó máa ṣiṣẹ́ yẹn, òye tó bá jẹ́, máa jẹ́ kó gbọ́. Ẹ ṣé gan sá, ẹ ṣé gan lórí. Màá dé máa pè yín sá. Ó dà o. Kò sí sùúrù mọ́ o, ayé ti wá dójú kejì. Kò sí sùúrù mọ́ o, ọ̀nà burú láyé gbà wọ́n là. Ẹ ṣe jẹ́jẹ́ o. Kò yé mi o, kò yé mi o, kò yé mi o, ohun táyé dá kò yé mi. Ìfẹ́ mi, ṣé kò sí? Ojú ẹ̀ ò ṣàfihàn nǹkan tí mo rò pé ó yẹ kó wà lọ́kàn ẹ̀. Ṣé náà ò dùn sí ni? Kì í ṣe pé inú mi ò dùn. Ọmọ kan ń rò ní pé ṣé nǹkan tó kàn ní. Ọwọ́ èmi àti òtí tó orí débi tó máa tó wọ ara náà. Bó la ti fẹ́ bẹ̀rẹ̀? Ok, ṣé o ti gbàgbé pé ìwọ ló ń help mi ni? Then bàbá tó ń help wọ, bàbá yẹn ti kú ń sìn. So that means pé olùrànlọ́wọ́ ẹ ò sí mọ́. Then ìwọ tó wá jẹ́ olùrànlọ́wọ́ mi, kò sí nǹkan kan tó fẹ́ fi ràn mí lọ́wọ́. Àwa fẹ́ sọ pọ́nrọ̀ oyún ló kàn. Habeeb now, inú ilé onílé ni mo wà yìí. Plan tèmi ni pé tí n bá ti máa sọ pé first born mi fẹ́ dé, ó fẹ́ wá sílé ayé kí n ti wà nínú ilé mi, kí n ti kọ́lé, kí n ní mọ́tò tèmi, kọ́kàn mi balẹ̀, kí n lè máa fún ìyàwó mi ní gbogbo nǹkan tó fẹ́. Ṣé mo fẹ́ fìyà jẹ, mo fẹ́ fìyà jọmọ ni? Ká ní kò ṣe pé torí pò tètè dé ni, mo ti pẹ́ni tó fẹ́ ra TV lẹ́nìí. Yes. No, ṣé mo máa kó gbogbo eléyìí sínú ilé, ebi á dẹ̀ máa pa mí nínú ilé, màá dẹ̀ máa wòran. Ṣé ẹni tó ń wò máa ń wòran ni, kí ni máa sọ pé ó ń dùn nú mi? No. But ẹni tó lọ́lọ́run, ó lóhun gbogbo. Mi ò complain now. Oh, babe, má bá wọn dáṣà ọmọ tí mú nǹkan tó fẹ́ jẹ wálé ayé o. Kò sọ́mọ̀ kankan tó mú nǹkan tó fẹ́ jẹ wá sílé ayé. Àwa òbí ẹ̀ la máa ṣiṣẹ́ fún un. Gbogbo àwọn ọmọ tó rí tán wà street, ṣòro pé ó wù wọ́n ni. Torí pé àwọn òbí wọn ò rówó tọ́ wọn ni now. Sísú èmi o. Ṣọ̀rọ̀ yín ló kàn. Ṣó wá ní kí lọ ṣẹ́yún ní báyìí? Mi ì sọ bẹ́ẹ̀. Mo ṣe máa ní kó lọ ṣẹ́yún. Mi ì sọ fún ẹ pé kó lọ ṣẹ́yún náà, bọ̀ nǹkan tí mo kàn ń sọ ni pé kò ń ṣe right time rèé. Kò ń ṣe time tó rẹ kọ́rọ̀ oyún wà lélẹ̀. Mi ì ní kó lọ ṣẹ́yún o. Babe, mi ò complain now. Everything is going to be fine. Èmi ò sọ pé o complain, èmi kàn bẹ́ lẹ́dàá mi sọ̀rọ̀, mo ń complain ni mo ń jẹ́ kí lẹ́dàá mi mọ̀ pé mo ṣe nǹkan tí mo fẹ́ ni. Ẹ̀yà má bínú. Má take care everything. Ẹlẹ́dàá mi ò ní jẹ́. Irú ọkùnrin wo ló pè mí? O fẹ́ máa bọ́ ọmọ kó máa bọ́ra ẹ̀ sódà ẹnu mi ò ní tọrọ nulẹ̀. Okay, o fẹ́ rí mi bí liability, right? Is that what you want? See. No. Báwo lo fẹ́ kí n ṣe? Mo ti bẹ̀rẹ̀ sí ní mo ti wáṣẹ́ náà, mo ń try láti lọ submit gbogbo credential mi. Same thing náà everybody ń sọ. Okay, nǹkan tí mo gbé dání ti pọ̀ ju nǹkan táwọn fi lè gbà mí lọ. So báwo ni mo ṣe fẹ́ ṣe ńgbà tí ò síṣẹ́ lọ́wọ́? So wà lóyún sínú, kò ní sí mo fẹ́ tọ́jú ẹ̀. Babe, just trust. Everything ma wà okay. Àmín. Ẹ̀yà má bínú. Baby.
èmi ò fi hàn pé ó yẹ kí n sọ̀rọ̀ because ọ̀rọ̀ tí n bá sọ mi ò mọ apá ibi tó lè gbà lára ẹ̀. Kí ló fẹ́ mú ìbínú wá ń bẹ̀? Tí mi bá fẹ́ kó fèsì sọ̀rọ̀ mi ní báyìí sọ̀rọ̀ mi ní sọ̀rọ̀ mi fún ẹ náà. Ó dà. Ọmọ grandpa mi kan ló máa ń sọ̀rọ̀ kan. Wọ́n ní ó rẹwà lógún ọdún. Ó lówó lọ́gbọ̀n ọdún. Ó tún wá níyàwó lógójì ọdún. Ó ráyé wá. Ká tiẹ̀ gbà ń pé wọ́n tiẹ̀ rẹwà lógún ọdún. Àmọ́ àìlówó lọ́wọ́ ẹ̀ kò jẹ́ kó já mọ́ nǹkan kan. Ìyàwó ẹ̀ tún wá lóyún. Ọkùnrin tún wá ń pòròrò. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Bọ́ ó mọ̀ mí náà. Ìwọ fúnra mọ̀ pé mi ò ń ṣèyàn tó máa ń fẹ́ wọ owó èèyàn kó tó jẹun. Bàbá tí gbogbo ẹ ti wá rí bó ṣe rí kí la fẹ́ ṣe? Bàbá ìyàwó mi ló ti ṣe nǹkan tó fẹ́ ṣe yìí. Ókè kò sí property tó fẹ́ pín. Ìyàwó ló lóyún yìí. Níbo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀? Ṣé mo ṣe máa lọ máa tọrọ owó kí n tó máa bọ́ ọmọ kí n tó máa bọ́ ìyàwó ni? Àdìrín ilé kí ló ṣe báyìí fún? Báwo lè máa ń bí ẹbí ẹni tí ò tiẹ̀ sí lórí street rárá báyìí? Kí ló dé tó máa ń ṣe báyìí? What's your problem? Ó dà jẹ́ ń gbé ẹ débi kan. Ṣé ìwọ mọ̀ wípé oyún tó wà nínú ìyàwó ẹ yẹ ó lè sọ ẹ́ di mílíọ̀nìyà ṣá? Like you can earn as much as 10 million naira pẹ̀lú oyún inú ìyàwó ẹ. Kò possible now. Ó dà jẹ́ ń já ẹ. Ṣé ó ń ṣeré ní 10 million? You know my own way, say all way na way. Kò sọ náà tí ó gbé mi. You get one deal. Ṣorí deal yẹ, oyún inú làwọn èèyàn yẹn need. Although we're a bit spiritual, but all clean. Wọ́n need obìnrin yẹn o, oyún tó wà ní ẹ̀gbọ̀ngàn lọ need. So kí wọ́n kọ́ convince ìyàwó ẹ̀ ká gbé dọ́dọ̀ wọn. Kọ́ wọn yọ oyún tó need inú ẹ̀. A kò dàbí ìgbà tó wọn ní miscarriage. And you are 10 million naira richer. Igi àkọ́ṣẹ́ mi. Igi àkọ́gbẹ̀yìn mo pè. Wọ́n wórí ó ń wírù. Èmi ò mọ̀ pé igi àkọ́ṣẹ́ ẹ̀ tẹ́lẹ̀ nìyí tó máa sọ fún ẹ pé kò wá make owó. 10 million naira. Bọ̀bọ̀, think about it. Kò sí sùúrù mọ́ o, ayé ti wá dójú kejì. Kò sí sùúrù mọ́ o, ọ̀nà burú láyé gbà wọ́n là, ẹ ṣe jẹ́jẹ́ o. Kò yé mi o, kò yé mi o, kò yé mi o, ohun táyé dá kò yé mi o. Ènìyàn ń para wọn nítorí ọ̀la o.
Oni. No. Mo lọ sọ́dọ̀ mom sí báyìí. Yeah, mo fẹ́ lọ 1 week. Ṣé kò dà ni? I'm alone 1 week lọ́dọ̀ ọkọ, then another week lọ́dọ̀ mom sí. Yeah, sure now. Oh, serious. Mo ti ń lọ sọ́dọ̀ mom sí jọ. All right. Mo ti gbọ́. Okay. All right. Bá mi lọ́dọ̀ mom sí. Máa pè ẹ́ later. Yeah. Bye. Hello. Boy da. Wá mi ṣí gate jọ. Ẹni tó ń rí jẹ tó fún ẹni tó ní nìyẹn. Ọlọ́run tó dẹ̀ ní kí gbá ire báyìí mo mọ̀ wípé á ń gbà tó dá wa. Ṣùgbọ́n náà tó ń dálẹ̀ tó yọ̀ yóò lọ dá ọkọ̀ tá a máa dè mú. Mọ́mí ìgbà tó dá máa wà. So that ó máa ń pòwe. Ìfúnni náà mo ti máa ń gbọ̀ máa. Kárí máa jẹ. Ṣùgbọ́n tásí ń yé asín tó fi ṣẹnu gbọgbọrọ. Tọkùn yé ọ̀kùn tó fi ń fi igba ẹsẹ̀ rìn. Tèmi yé mi tí mo fi ní kó dáṣẹ́ dúró. So that ìwọ náà ń ṣọmọdé mọ̀. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ilé ìṣọ́ṣẹ́ yẹn. Bó tiẹ̀ kí ń bá wa jókòó nígbà tá a bá ń ṣe meeting, wàá ṣáà máa gbọ́ gbogbo fìrífìrí. Nǹkan táwọn ẹbí ọkọ mi ń bá mi pò. Àbí ṣó lè tó ṣẹ̀yìn ẹnu lé? Àtìgbà tọ́kọ mi ti kú. Ní gbogbo nǹkan ò ti rọgbọ mọ́. Ní gbogbo nǹkan ti dojúrú ni mo ti bẹ̀rẹ̀ sí ní fèékánná náwó. Ṣé mo jẹ́ lówó ṣẹ́rí? Bó ṣe wá dolóṣù méjì, oṣù kẹta la tún lò lọ yìí tí mi ò rówó san. Kó má bàa wá di pé a máa doṣù mẹ́fà, oṣù mẹ́wàá ni mo ṣe ní kó tètè dáwọ́ dúró ń sìn. Ọmọdé ara ẹ̀, ṣó wá yẹ kí n máa ní kó máa ṣiṣẹ́ fún mi kí n má sanwó? Kó dá bẹ́ẹ̀. Gbogbo ohun tí mo rò nìyẹn kí n tó sọ wípé kó dáṣẹ́ dúró. Ìjọ́ tí orí bá ti kúrò lára ejò, ó ti dòkun lásán. Nǹkan ò dàbí ti tẹ́lẹ̀ mọ́. Ìdí nìyẹn tí mo fi ní wàá wáṣẹ́ síwájú. Ọkọ mi. Good to see you, my angel. Káàsán. Ṣàlàfíà. Ojú ẹ̀ yìí gún régé o. Sọ̀dá tí wọ́n máa lọ. Màá tún pè é ká máa sọ tiwa ṣùgbọ́n. Ṣàlàfíà. Ojú ẹ̀ yìí sun rays gbà ni o. Jọ, something must be making you happy. Kí ni nǹkan náà? Oya, má jẹ́ ó pẹ́ rárá. Tell me. Kí ló wí? Ó ti lóyún. Ṣé kí bó ṣe wà yìí? Oyún wà lára ẹ̀. Orí mi ò ṣe. Ẹlẹ́dàá mi ò ṣeun, mo dúpẹ́. Orí mi ò ṣe, mo dúpẹ́. Kò ṣẹ̀yìn dèrèlé. Ṣọ́tán. Ìgbà tí màá sọ fún pé kó wá rí mi tí ó dáhùn tó máa pé ògiri tó máa dúró síta. Ṣé kò ní padà rí mi báyìí? Yá sọ fún pé mo ní kó wá rí mi kíá. Tó bá dẹ̀ ṣe ń dé báyìí, ní ìdá tí fagùn. Báwọn òbí ẹ̀ náà ṣe máa wá, òun la máa sọ. Kí ni? Kò sí táìmù. Mọ́mọ́ mi, owó tí ó sì lọ́wọ́ ẹ̀ ló ń jẹ́ kó máa sá iṣẹ́ and àwọn kan bẹ́ẹ̀ yẹn. Kò lè wá kó má lè ní kẹgbà. Ṣé ìyẹn là ń sọ ni? Ìyẹn kọ́ là ń sọ. Ẹ̀dìyẹ, oúnjẹ àgbàdo, oúnjẹ òkúta, oúnjẹ dáwà, oúnjẹ gbogbo ẹ̀, ó tún mú mi sí, ó lóun ò léyìn.
màálù tó léyìn ṣó jẹ́ ju koríko lọ ni ọlọ́run á ṣe ọlọ́run tó ti ń ṣe pọ̀ látẹ̀yìn kò ń ṣèsìn ló máa lóhùn kúrò ní àrò òun ò ní ṣe mọ́ ìyẹn ò ń ṣe big deal kankan sọ fún pé mo ní kó tètè wá rí mi kíákíá. ok mo ti gbọ́ yín kí lẹ nílé ebi pa mi. ebi pẹ́ wá lọ bá sọ̀dá tó ń jẹ́ wà kíchìn. ṣòbó o mo máa wọ́ọ̀chì kò tó máa máa jẹ́ sí i lọ. ọmọ kò ń ṣèṣìn later. irọ́ máa mọ́ yín tó kódà máa ṣe timetable fún ẹ. ọmọ wa ṣùgbọ́n ọmọ náà nílò owó ọmọ mi ló máa fẹ́ bímọ yìí owó ṣáà ni mo máa ná láti wá gbájúmọ́rọ̀ properties yẹn sí báyọ̀. kí ló ń ṣẹlẹ̀ náà ó kàn ń pariwo mo ti ń bọ̀ látẹ̀kan mi ò rí ẹ̀. mi náà rí ẹ ilé. ó kàn ń ṣèwọ restrict ẹni mo wà ìṣojú bá kí ló ń ṣe yẹ ó kàn ń ṣe bọ̀tún yọ bòsì yọ. mo fi 2 ways lọ́wọ́ ọ̀dọ̀ wa. How are you? 2 ways a lè fi wọlé ọ̀dọ̀ wa. mi rò pé bí ló máa gbà ni. bọ̀ kí ló tó wọlé. mi ò lè wọlé náà ó ti gbà pé mọ́mì ní kí n yọjú sáwọn ni mi dẹ̀ tí ì yọjú sí wọn. Sorry my bad mi ìtọ̀rẹ́ mi Dúrà. Hello. Òun ló fẹ́ mú mi lọ sí hospital ẹ̀gbọ́n ẹ̀ so hospital ẹ̀gbọ́n ẹ̀ la fẹ́ lò fún antenatal. All right. Ọkàn stairs ọmọ mi. Oya ṣé bébí mi ń kick. Ó máa ṣe driver wa àbí àbọ̀ fẹ́ kí n jókòó síwájú mo mọ̀ pé ò ní gbà. Kí ló ń ṣe yẹ sorry. Thank you baby. Pẹ̀lẹ́. Ọ̀sáká lórúkọ tá a pè egun Ẹ̀dàyẹ̀ lórúkọ tá a pè ẹ̀jẹ̀ Ọ̀ságòkè Ságodò lórúkọ tá a pè ẹran awé òbí kan ni wọ́n ń pín jẹ lálejò ọ̀hún ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ẹ fẹ́ darapọ̀ láti di ọmọ sínú ṣubú ọlá ọmọ kí lórúkọ ìyá ẹ̀. Kẹ́hìndé Àjọkẹ́. Àjọkẹ́ ẹ̀ gbọ́ngàn lórúkọ ọmọ Àjọkẹ́ ó yẹ tara ṣàṣà báyìí kí wọ́n máa jáde bọ̀ ẹ máa bọ̀ ẹ máa jáde bọ̀ ẹ máa bọ̀ kìíní sábẹ́ máa wò rẹ̀ adé afúnkékeje tí ń sáwọ́dẹ́ lọ sóde ìgbéré ó bìrù kó dù gbàgbàgbà tí ń bá wọn lọ sóde ìsẹ̀yìnlẹ̀ ó ní ọ̀pá ńlá máa pa gbogbo dé wọn kúùkú wa kọ̀rọ̀ wọ̀ sí adé afúnsẹ̀sẹ̀ bọ̀lọ̀jọ̀ tí ń sọ lórí orò ní wàrún ó yá ẹ máa jáde bọ̀ fẹ́ kojú ẹ̀ fọ́. ìwọ máa gbé lọ́ntì ẹ̀. lọ́bù kí ló ń ṣe yẹ. ẹ jẹ́ kó máa gbé lọ náà. fún kẹ́ni kó máa gbé lọ síbò. kí ni wàhálà. kí ló ń ṣe eléyìí tó ń ṣe bí ìbọn lọ báyìí. wà á sórí ẹ pé àbúrí ẹ dàrú ní obìnrin mi lọ́wọ́ ẹni tẹ́jọ́ ṣiṣẹ́. ṣé kí n gbélé gbà ẹ. ẹ so tó bá gbélé so ó máa padà sínú ẹ padà. tẹ́rẹ̀lẹ́ kí ni wàhálà ẹ̀ náà. wọ́n sọ fún mi pé kí ni wàhálà mi ní owó náà ó jẹ́ má jẹ́ ká pariwo. mo ti sọ fún wọn máa sẹ́ǹdì owó sí ẹ. kí ni wàhálà ẹ̀ tá a bá tètè gbé kíní ẹ lọ a máa pàdánù méjèèjì o. a ṣe máa pàdánù mi ò tí ì rówó náà kí ni gbogbo. lọ gbé sínú mọ́tò fún mi. ó má gbé sínú mọ́tò jẹ́ fún fẹ́mi lówó. ó fẹ́ rí wèrè tí mo dákẹ́ látẹ̀kan ṣé nǹkan kan ò ní tí ọmọ ọlọ́mọ ó pé kíní kan sí òun gbé kíní mọ bí ọmọ ọlọ́mọ mi ìrówó mi ìrẹ́jẹ̀ mi ìrómira o mi ìrí kankan o. Hello, sir. Kí ni? Yes, sir.
Iṣẹ́ ti jẹ́ gbogbo ọlẹ̀ oní ìpátá ló ti jáde sí mi lọ́wọ́. Mo ní kí n bèrè lọ́wọ́ yín pé nípa ti bí ẹ ti owó yẹn sá. Mi ò rówó kankan jẹ́ kó mọ̀ pé kò ṣe pé owó kankan wọlé. Ẹ ti send ẹ. Wọ́n send. Ṣówó yẹn ló ń sọ wọ́n send. Kí ni wàhálà yìí náà? Mo náà ti kí ni send wàhálà mi wọ́n náà send owó dẹ̀ sọ fún mi kọ́ ti send owó èmi máa pariwo máa jí tó bá dẹ̀ jí ọmọ túmọ̀ ẹ̀ máa pariwo sì ṣé kí n dá padà sínú ẹ̀? dá padà sí ibo so ṣọ́ máa dúró padà èwo ni ṣé kí n dá padà sínú ẹ̀ mo mọ̀ ẹ́ o mọ̀ mi ò ṣẹ́ni tó lè gbà. Chẹ́ẹ̀kì fóònù ẹ̀. Chẹ́ẹ̀kì fóònù ẹ̀ wo owó chẹ́ẹ̀kì fóònù ẹ̀ kọ́ ló ríngì ẹ̀. o mọ̀ bóyá àwọn tí mo jẹ lówó nọ́ọ̀sẹ̀ dàlá ṣé mo ṣe gbà láti ní chẹ́ẹ̀kì fóònù ẹ̀ kọ́. ó ní kó tán ṣe bó má sún mọ́ mi jọ. ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ wọ́n náà máa ṣe jù bẹ́ẹ̀ lọ. Lóbi kan ló máa fi ṣe bí bọ́ọ̀lọ̀. ó ti wọlé ó ṣe kí la fẹ́ ṣe sí kí ló máa ṣe. Kí la fẹ́ ṣe sí? Ó yẹ kí n lọ sún jẹ ni. Bọ̀bọ̀ tó bá jí normal ó ní miscarriage. tó wá bẹ̀rẹ̀ yìí bọ́dún ọba má. ìfẹ́ òtítọ́ ṣáà ni mo pè é aṣọ ń tàn mí lọ sí ibi odò ní. Òde má ṣe ó báyìí fìfẹ́ tàn mí lẹ́bàá odò. Òde jọ̀nà tí ẹ farabalẹ̀ kó gbọ́ nǹkan. Bíbí lẹ̀ kí ló dé tó ń bẹ̀ mí ó ṣáà ti ṣe nǹkan tó fẹ́ ṣe é sí. mi ì ṣe nǹkan kan babe sórí tó abẹ́rẹ́ tó ń fún ẹ ni ò jẹ́ kó mọ̀ ó ní mo ṣe mọ̀ sọ pé bóyá mo máa ṣẹ́yún fún ẹ. ó ṣáà ti yọ ṣé mo ti yọ sí i mo débì kan mo sùn ìgbà tí mo jí mi ìbámu mi o ó wá sọ fún mi pé ó sọ pé ó ní fún mi. kò ń ṣe mí ìgbà tí dókítà yẹn explain wọ́n ní oyún yẹn ó dàbí pé ẹ̀yìn ilé ọmọ or something ló wà wọ́n ń ṣe láti fẹ́ pé káwọn balance ẹ̀ wọ́n rí i pé wọ́n ló dàbí pé ọmọ yẹn bóyá ó kú sínú ní àbí nǹkan kan. ọmọ mi ò kú ọmọ mi ò kú wọ́n lè yọ ọmọ mi kúrò. mi lè yọ ọmọ. mo fẹ́ kiri. bí èbó máa lóyún mi. àwọn èèyàn máa wò wá babe òde ìjọ tó yọ òde ọmọ nǹkan. babe irú nǹkan tí mò ń sọ because ó ní láti rest ọ̀tọ̀ nìkan. babe má ṣe babe kí ni babe kí lélẹ̀ babe farabalẹ̀ babe má ṣe báyìí náà kò sẹ́ni tí mo fẹ́ kò sẹ́ni tí màá pè ní babe John náà kí ni gbogbo eléyìí báyìí possible now ṣe máa ti torí 10 million naira. No. For 10 million naira náà pọ̀. Pé pọ̀. Bọ̀dé tèmi mọ̀ kò ní sọ gbogbo nǹkan tó wà ní ọ̀rọ̀ ìfún mi kó má lọ jẹ́ pé kíní ẹ máa padà tún wà fẹ́ tèmi fúnra mi kí má lọ. Ayọ̀ mi ní ṣe. No, mi lè ṣe. Bọ̀ ó ti bá ní mi ní iṣẹ́ tí mo bá ṣe ń rí dìwé ṣé 10 million naira pọ̀ tí mò ń rí dìwé tọmọ ẹ̀dẹ̀ ṣe gbóyún náà tí ó sọ owó tí mo fẹ́ fi tọ́ ṣọ́kàn mi ò ní padà ṣe báyìí àbí kí n ṣe èròkèrò kúrò lọ́kàn mi èròkèrò ni. Hello. Ẹ tún fún mi pé visa mi ò ní take more than 2 weeks. Látọjọ́ ẹ̀yà tí ń lọ bí a month and sìn kò tí ready. I'm only láti travel ASAP. Mo ti gbọ́ yín.
Má pè yín padà, mo ní call. Hello, ọ̀rẹ́, what's up? Kí ló ṣe mọ́tò ẹ̀? Dúró náà, ṣé ìwà tí mọ́mì jọ ń lo mọ́tò kan papọ̀? Àwọn mọ́tò yín ńkọ́? Bye. So omi pa àwọn family yín wọ́n jogún gbogbo property yín láì tí kú. Àwọn èèyàn greedy gan. Ọmọ kan. Ní sùúrù. Ṣé o ti pe nọ́mbà ẹ̀? Yeah? Okay, you know what I'll do right now? Màá wá bá yín sìn, so I'm a drive lọ síbẹ̀. Yeah. But why tó ṣe lè ráyè reach out sí ọkọ ẹ̀? Kí ló wá ń ṣẹlẹ̀? Okay, you know what? Èmi fi kókó sí nǹkan kan tó ṣẹlẹ̀ bí a tá bá débẹ̀, a máa rí wọn. Any reason, don't worry. I'm very sure he's fine. Ṣùgbọ́n, pẹ̀lẹ́ dẹ̀. Okay, I'll see you soon. Our family àti wàhálà. Tó jogún èèyàn la. Pàdé ìgbẹ́yìn àti bàbá wọn lẹ́jọ́ ṣiṣẹ́ papọ̀. It's like ṣe kọ́ náà ṣá máa ṣàánú èèyàn. Ọlọ́run jọ̀ọ́ o. Èèyàn máa ṣiṣẹ́ èèyàn kan kàn dé akàn wá kó from nowhere. Mọ́mí ló tún pè mí báyìí. Hello, mọ́mí. Oh yes ma. Ọ̀dọ̀ náà ni mò ń lọ, ọ̀dọ̀ Débílé ni mò ń lọ. Tí bá ti dọ́dọ̀ máa yẹ kẹ́ mọ̀. Mo ti sọ fún yín pé kẹ́ yìí máa pariwo. Now. Ẹ mọ̀ pé ní BP. Mo ti gbọ́ tí mo bá lè wá, tá bá lè wá lálẹ́. Tó bá dára la, àmà wa máa sùn sọ́dọ̀ ẹ̀. So tó bá dára la, we'll come together. All right. Okay, mo ti gbọ́ yín jọ. Ẹ má complain price tí mo fún yín palẹ̀. Ẹ pé tiling àti àwọn interior ẹ̀ ó sì wà intact. Even ẹni tó ní ibẹ̀ yẹn kúrò ńbẹ̀ kí n tó mú yín lọ, ó lọ ṣe nǹkan ni. Kò lówó ẹ̀ tán. Àǹtí, ẹ̀yin kọ́ ni ẹ káàsán. Ẹ̀yin kọ́ ni ìyàwó mi Mr. Adérelé ni. Yes, I've been there. Wọ́n ṣe nǹkan tó dùn mí gan-an. In fact, wọ́n ṣe nǹkan tó dùn mí. Wọ́n pack out, wọ́n dẹ̀ notify wa pé wọ́n fẹ́ pack out. Ó dáa náà. Ó dáa. Àtọ́. No, Mr. Adérelé. Yes. Ìyàwó wọn ni mí. Of course. Ṣé bẹ́ẹ̀ jọ wá lọ́jọ́ tẹ wá gbalẹ̀ yẹn ni? Ẹ jọ wá ni. Bóyá mix up wọn because kò sí mix up. Mo ti rí yín dáadáa bí náà. Ilé yẹn gan mo mú wọn kú ìkan wá wò. Wọ́n ti fẹ́ rent ibẹ̀. Ṣé kò sí ṣá àǹtí? Kò sí ọkọ sá. Agents, ẹ jẹ́ ká lọ sọ ọ̀rọ̀ títí wa. Ní sùúrù jàre. But babe, ó sọ fún mi wípé Débílé kó kúrò mi bàyà bí kí ló ń sọ ń sìn. Mi mọ̀. Bóyá kò lè jẹ́ nítorí oyún tí mo ní. No, so kò possible kó àwọn ṣe máa wọ́n lè fi ẹlẹ́ pẹ̀lú oyún náà torí oyún. No, kò possible má worry. Ó mọ̀ kó tó ṣe jẹ́ ká lọ wo nílé wọn. I'm very sure. Yeah, sọ fún mi bí ọmọ kọ́kọ́. No, that's impossible. Débílé pack out kẹ́. Ìfẹ́ òtítọ́ ṣáà ni mo pè é. Àṣọ̀tàn mi lọ sí ibi odò ní. Ó fìfẹ́ tàn mí dẹ́bà odò. Òtútù ìfẹ́ tí mú mi. Madam yóò ìfẹ́ mi madam mi. Madam yóò. Sọ kí ni kan fún ẹ. Tí ìgbà bá yọ ni tí èèyàn ṣubú, ìgbà míì náà ló máa dé tí èèyàn máa fi dìde. Àáríró èrè a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni o. Kò sí nǹkan kan tójú òrèrè. Irú kí ló ṣẹlẹ̀ yìí? Òun ló mú gbajúmọ̀ wọlé lójijì. Ẹ̀ tó fún ẹ lóyún ó sá lọ. Jọ̀ọ́ tó bá jẹ́ kókó ńkọ́ kí ló máa ṣe? Ṣó fẹ́ para ẹ̀ ni? Ọlọ́run tiẹ̀ wá ní jẹ́ èmi ò ní rírú ẹ̀.
ṣé kí n má tán ẹ màá tọ́jú ẹ màá tún tọ́jú oyún inú ẹ àdúrà mi ni wípé kọ́lọ́run Olódùmarè kó bá mi sọ ẹ́ láyọ̀ àtàlàáfíà. ọmọ mi kò sówó kò sí kókó. ṣé ìyẹn ló wá ń dẹ́rù bá ọkọ mi Àyìnkẹ́ Àdé ṣé ìyẹn ló ń dẹ́rù bá ẹ. wo díẹ̀ báyìí ló kù gbogbo properties bàbá ẹ̀ táwọn ẹbí rò bóyá àwọn ti gbà lọ́wọ́ mi ó ti tẹ̀ mí lọ́wọ́ tán tó bá wá tẹ̀ mí lọ́wọ́ tán ìwọ ọkọ mi ni mo máa fi tọ́jú pẹ̀lú ọmọ ẹ̀. ẹrù ẹni méjì kò di tèmi nìkan ṣó má jẹ́ kó di tèmi ìwé kájọ ṣe kó má di tèmi nìkan ṣó Madame yo, ìfẹ́ ayé mi dákun madame mi dákun máa bọ̀. Èmi ni mo ránṣẹ́ pé nítorí ó ní ọ̀rọ̀ tó ṣe pàtàkì tí mo fi òkè kájọ sọ. Tí wọ́n bá ní àwọn àgbà gidi nílé. Fọ́tò wọn ti tán ni. Tó ti yọ. Tó o bá ní àwọn àgbà gidi nílé. Ọ̀fẹ́ bá wa sọ̀rọ̀. Ọ̀sẹ̀ fẹ́ control life wa. Pé ká wá bí. Pé ká wọ̀ wá bọ̀. Láìsí pé wà lórí wíìsì àti. Ẹsẹ̀ ń lù ọ́ ni àbàbá ń rọ. ẹ má bínú ó rẹ̀ mí ni. ara mi ṣẹ̀ṣẹ̀ mú ọkàn ni mo ṣe ní tó bá rọrùn kẹ́yìn máa bọ̀ lé kàlíjọ́ sọ kódà nítorí ọmọ yín ni mo ṣe pè yín. Ó tún ti ń jẹ́rẹ̀ mí lẹ́kùn ni. Irọ́ bó ni ò ṣe ní rẹ́ èèyàn gbé ń jọ́ tọ́kọ èèyàn ti kú kéèyàn wá Fárádáìsì lẹ kíní pa bó ni ò ṣe ní mọ́ rẹ̀ tí ò sì wọ mẹ́nu pọ́ọ̀sì. Bó ló ṣe mọ̀ wípé wọn ọmọ ẹyọ wá ebi gbà tá a bá yọjú bí láàfin mọ̀ wípé bóyá wọn lè lè iṣẹ́ pa. Àtọ̀rọ̀tọ̀rọ̀ aṣọ wípé kò já ọmọ sí. Ẹ fọ̀rọ̀ lẹ̀ ẹ jẹ́ parí ibi tábọ̀rọ̀ ìdè à ń gbọ́ o ọlọ́mọdé àwọ̀ ọ̀rá rẹ̀. Àṣẹ. Ó jẹ́ ìrora kọ́ ọmọkùnrin gbá Kí ló di ẹnu? Irọ́ ó di àgbo tútù ni. Ṣé òun ló di ẹ̀mí ni? Mo ń gbọ́ ọjà ẹ̀. ọ̀rọ̀ ọmọ yín náà ni mo ṣe torí ẹ̀ pé yín tí ẹ bá wo Ṣubúọlá dáadáa ẹ̀rí bó ti fẹ́ra kù. Ó lóyún. Ó wà ní oyún and ṣe mọ̀ pé being a first timer she needs to have the best care. Ó máa lọ fún antenatals and also the preparation for the forthcoming of the baby. Má ẹ padà wá. Èbó ń gùn jù wá lọ. Antenatal ìtọ́jú kó tó bímọ àti tó bá ti bímọ tán. Ìyẹn ni mo ṣe sọ wípé nínú àwọn oògùn tó wà lọ́wọ́ yín tábàárẹ̀ yìí tẹ́ máa yọ̀ǹda kẹ́ fi sílẹ̀ kí n lè fi tọ́jú ọmọ yín náà ṣáà ni. Ṣé mo lè béèrè ìbéèrè ya Ṣubú? Bẹ́ẹ̀ni. Ṣubú ṣé ikùn lóyún sí kìí ṣe tí? Bẹ́ẹ̀ni. Ọgbọ́ràn ẹgbẹ́ kí a ń gbà wọlé. Ṣubú ṣé ọkọ tó lóyún fún wọn ti kú ni? Ṣé oníbàárà ló lóyún fún ni? Tó fi wá jẹ́ pé àǹtí láńtà àti bọ́dá láńtà àwa látùn máa bá gbọ́. Ìwọ náà kọ́kọ́ wo ọ̀rọ̀ tó kọ́kọ́ rò ná ìyá Ṣubú ṣeré. Ó yẹ kẹ́ ẹ wò pé tẹ́ pé léèrè lẹ tí ó yẹ kó rí yín sọ fún yín pé ọ̀rọ̀ tẹ́ sọ ó rùn bí àtàn. Tí ìbá ti pọ́nrùn bí àtàn ọmọ lóyún ẹsẹ̀ ilé ìsìn mọ́mú lọ sí bítù kẹ̀yìn sẹ́dàkùn sí wọ́n fẹ̀ fúnlọ̀ gbà tí ń jẹ ni. Sir, lóòótọ́ there are issues lórí ọ̀rọ̀ yẹn but mo fi pé yẹn kọ́ ló wà important nísìn nǹkan tó ṣe kókó jù nísìn ni bá ṣe máa mójútó ọmọ yìí àti ọmọ inú ẹ̀ bẹ́ẹ̀ ni and then after everything ẹ̀yin bàbá ẹ̀ náà ni mo ṣe máa pè tẹ́ máa bá yanjú gbogbo whatever it is tó bá wà nílẹ̀ but what is paramount right now is ká tọ́jú ọmọ mi. Ẹ wọ bàtà kẹ́ fi gbá wa lórí orí ìwò pé nù. Tẹ́lẹ̀ ibi ọ̀rọ̀ dé dúró yìí. Ibi ọ̀rọ̀ dé dúró yìí. Ìyá Ṣubú. Ogún tí ń bẹ ńlẹ̀ lọ́wọ́ yìí kọ̀ọ̀kan tó oyún. Torí pé bọ́ọ̀dá mi sọ pé torí oyún ọmọ kan náà fi lé kébì ọmọ darí ilé. Tó ti yẹ yín. Tó bá ṣe pọ̀ mẹ́yìn tó bá ṣe pé ìwọ kọ́ ọmọ rẹ ni wọ́n ní kọ́ ọmọ rẹ kó lè fún ọ nísinmi. Ọkọ ọmọ ẹ ní ìgbà tó fà lé ọkọ lọ́wọ́ ìjọ ọ̀rẹ́ mi. Sókòsù wa ọmọ useless baby like father like ọ̀dà. Ṣé mo jẹ́ yọ rẹ̀? Kí n bolẹ́ ti jẹ́ ṣé bọ̀dá mi gan jẹ́ lóde ọ̀run ọmọ tí ọ̀dà kàtí kò ní ká fún ọ ní. Agolo kan náà ní irú rẹ̀ dín.
bí ó sì rújú pọ̀ nù olórí gbogbo ọmọ òsì ọmọ pẹ̀tẹ̀pẹ̀kẹ́ ọmọ ọ̀bàjẹ́ ọmọ tí ọ̀dọ́ ọmọ tí ọ̀sà àǹfààní ọmọ kárígà lọ́sàn. irú rò ń borùn. ìyá lọmọjọ àmínú sọnù sùnmọ́ náà wẹ ni. mo ti pílíìsì ẹnì kankan. kí ló ń wọ ní pílíìsì ṣé bí ìjọ ṣọ́ọ̀ṣì ni tẹ́ ń wó rakọ̀rakọ̀ ní tẹlifíṣàn sáré wáyà rẹ̀ sí jádànù àwọn kí ló ṣẹlẹ̀ gangan ọwọ́ àlọ́ lóyún oúnjẹ ṣubú ṣeré. ó dá ẹ má bínú mo ń bẹ̀ yín ni mí ìpè yín pé ká jà bí mo ṣe máa tọ́jú ọmọ mi nìkan tí mo bá yín sọ. kò sí wàhálà ìdájọ́ tèmi rè bọ́dà mi ní sùúrù. kò sí ogún kankan lẹ. bẹ́ẹ̀ni nítorí èmi kọ́ ọmọ adétọ́lọ́kọ̀ wà lọ́wọ́ bọ́dà mi ni pé sọmọ yàrá tẹ́gbọ́n mi ń lò lókè o tí ń bẹ́ẹ̀ bí apá òsì. master bedroom. bẹ́ẹ̀ni ọ̀la ẹ̀kẹ́rù wà ẹ máa sùn bẹ̀. ẹbí mo ti sọ fún ọ ti. ìyá ṣubú ṣeré ẹ wà jọ máa sùn. tó ti yọ. ó di mélòó ẹ wà jọ máa ọmọ bọ́ra alẹ̀ níhòòhò bọ́dà mi mọ bọ́ra alẹ̀ wò. ìwòwò náà lè yàn wẹ̀. ẹ wà jọ máa wẹ̀ pọ̀ tó bá ti wá lẹ́tọ̀ọ́ kí ṣubú orówó gbà yóò rí gbà tí òṣùwọ̀n tí ọba ti ṣe bẹ́ẹ̀ ó ti tán. ẹ ní sùúrù just hold it there kí ni nǹkan tí ẹ ń try àti imply. tí mo sọ ni wípé ilé ti tó gbà mo fẹ́ gbalé tán bọ̀dá mi lọ fààyè rẹ̀ lẹ̀ gbogbo tí bá sì ń bẹ́nu ilé rẹ̀ pátá tèmi ni. ẹ dákẹ́ ẹnu yín ẹ dá dúró bẹ́ẹ̀ yẹn èmi and him. àmì. ṣé ẹran bọ̀dá mi gbogbo sálẹ́sẹ̀ tó ti bàjẹ́ gbogbo ojú tó ti bàjẹ́ tómi rẹ̀ ti bọ́sẹ̀ rì wọ́n bọ́ ọmú kiri wọ́n bọ́ ọ̀fọ̀ kẹnu rí ọmọ nǹkan tó kó lé gbogbo ọ̀ká gudu tán lónìí ọ̀nsáìsàn lónìí. ẹ wẹ́wẹ́wẹ́wọ́ ẹ̀dẹ̀ ẹ̀rọ tó látẹ̀kọ́ yẹn sọ̀rọ̀ mọ́dẹ̀ ń wò yìí kí àwọn wá ṣe kí ni kọ́ wọ́n wá sí master bedroom kébà tí wọ́n máa bọ́ṣọ kí ló wá fà á. sọ̀rọ̀ ẹ̀kọ́ tó wà ní ogun tó gbójúlé yìí tó bá pẹ́ tó wá yá ó tún fẹ́ lé ilẹ̀. kí ló dé pa kó ní ṣẹlẹ̀. ó ti tó yẹn ìdílé jáde kàwé sánú lé. àwọn oníkóbá síta ẹ̀yin ni. ìyá sọ oníkóbá síta. kí ló dé. bọ̀dá mi mà fún ilé ìlọ́yẹ̀ ìgbà tálẹ̀ báyìí omi ló kéré ju òfin wa bí sọ fún wa lóbi. ìgbà tí mo tọrọ omi lọ́wọ́ mi. fún àtẹ lọ́wọ́ ẹ̀ ni. mo ṣe bí ẹ máa lè reason dáadáa ni like reasonable people mo ti ní pé ẹ ní interest èmi àtọmọ mi at heart so please leave my home. àwọn wo ẹ̀yin ni. ilé tí bọ̀dá mi fowó kọ́ tọ́jú tẹ́ jíjà. ṣẹ́yìn wà bẹ́ẹ̀ gbádùn nígbà táwọn méjì ṣe. sọ́gbọ́n tí yẹn sọ sí mi olóyún ojú sọ́gbọ́n tí yẹn sọ sí mi. ẹ jọ̀ọ́ ẹ má stress ọmọ mi she's pregnant. ẹ wọ ọmọ mi ẹni sùúrù ṣẹjọ yìí ni ẹ wá wọnú lébi rẹ wá pariwo ẹ kan pariwo ẹ ọ kò ṣe fọ́ọ̀tì náà ṣebí dájú tó lọ pé wíwọ fáwọn illiterate méjì ikú ló fà á ọmọ jẹjẹ máa sọ̀rọ̀ sí wọn ẹni ọjọ́ yẹn fọ́. ṣebí pé tí stress ọmọ mi and she's pregnant it's okay. ilé ọlọ́mọ̀gùn padà bẹ́ẹ̀ ilé ọlọ́mọ̀gùn padà ẹ bẹ́ẹ̀. bá ṣe illiterate. ó ti yí ọ. ìwé tó ọkà lọ́mọ lóyún wọn lábẹ́ ẹ̀. ọjà lẹ́nu àwọn ìwé òsì ọjà tó fi máa lẹ́nu. kọjú sí. sórí ṣubú ṣeré àbí kí ni wọ́n pè ọ́ mo bọ́ bàtà òsì fún ọ ní ọjọ́ tí mo bá tún padà wá. kò sí tó bá ṣẹlẹ̀ sẹ́wọ́n mi bá sọ́jú eléyìí tó ní wọ́n jọ̀ṣẹ̀ mọ́lẹ̀ wẹ̀rẹ̀ pẹ̀ sí ìwò. ọmọbìnrin ní sùúrù ní sùúrù kàyé rẹ. ẹ fara rẹ ẹ fara rọ ẹ fara rọ ẹ fara rọ ẹ fara rọ ara rẹ ọ̀fọ̀ àjàmọ́ra. ara rẹ fara rọ. wo bọ̀dá mi à ń lọ lónìí àpadà àbọ̀ ó di dandan. ìpadàbọ̀ Abidjan wa yóò le kò sí tó fẹ́ ṣe. sórí ṣubú tí wọn bá kó ṣubú ayé ọmọ ṣubú ṣeré ni bẹ́ẹ̀ ni àṣẹ́gun. wọ́n ní bẹ́ẹ̀ fẹ́ yàtọ̀ àwọn ọmọ yìí kẹ́kẹ́ Àwọn sọ̀rọ̀ wo? burúkú sọ́mọ mi. Ìyá mi o, ìyá mi o. Ẹ káàsán. Ẹ káàsán. Yes. A fẹ́ register for antenatal. Ẹ̀yin àbáwọn. No, sister mi ni. Okay. Ẹ lọ sọ́dọ̀ nurse tó jókòó síbẹ̀ yẹn. Wọ́n máa fún yín ní form. Ẹ ṣé gan. Yes. You're welcome. Down. Wọ́n fẹ́ register for antenatal. So, kí la need láti ṣe? àwọn olórí burúkú ọmọ wọn mọ ní sáìtì ó sáìtì ẹ mọ̀ káàkiri dán wèrè ló. ó sọ oríire kọ̀ǹtàtọ̀ ọmọ ìyáyé ń sọ fún ọ ilé yìí ó ti dórí wàhálà láàlì iná bẹ́ẹ̀ ni. ẹ ti parí ẹ̀ tàbí tá a bá fẹ́ mú mi mọ́lẹ̀ lókù mo fẹ́ kọ́ wálé yìí ní ìparí oṣù yìí sórí gbogbo ọparun táwọn wò lára rẹ̀ ẹjọ́ dànù. ẹ dákun bí lè ṣe dáa tó ìwúlò parun wòlé tẹ kó bẹ. ìyá ní jiyàn. ó yẹ ká ti yọ ọgbọ parun yẹn kúrò sá but last time tí mi pẹ̀lú ní sọ̀rọ̀ ẹ lè máa ṣe owó ẹ tí ì ṣe owó yẹn láti gbà ẹ. owó ẹ ló ń di iléeṣẹ́ gbogbo àwọn tó ṣe ọparun yìí náà owó la máa fún wọn. a máa sanwó fún wọn ni. èló ń báláǹsì rẹ èló ń báláǹsì rẹ ọmọ yẹn tí mo ti run lórí ilé yìí. kọ́mọ́nì. ó bá bẹ̀rẹ̀ common sense money ó bẹ̀rẹ̀ common sense money èló ni ọ̀dà àwọn fún ọ lówó rẹ o
tá complain bá ti tuwó jọ. Wọ́n ti ẹ̀ tujọ ni. tó ti yé ọ nísìn yín kò wú ẹ lé ọ lọ. Ẹ wò bọ́dà mi ẹ sọ pé ẹ fẹ́ kó wá bí. bẹ́ẹ̀ ni mo sọ wò ní sùúrù bẹ́ẹ̀ ni mo sọ fún ọ tó ti yé ọ nísìn. Bọ́dà mi sáájọ kó wá bẹ́yìn nìkan lẹ́ẹ̀ kó wá. kó wá bo. Ibi. ní tiẹ̀ ló kọ́ gbádùn. ní ìrò pé ọlẹ́yìn olè ọ. ṣé olè kó òbí ògbé ni. Ok ṣé ibi sáfẹ́ yìí wò ká pọ̀ lé ni. Ibo. Ibi tẹ́ ìgbésẹ̀ ó ti sú mi ilé tuntun mo fẹ́ gbé. Ó ṣe mi náà fẹ́ gbé. ó lè máa gbé pọ̀. ó lè máa gbé. Ẹ sọ́ra yìí gan-an. ilé gbogbo olùgbé ọlẹ́yìn olè ọ. èlò lọ́kọ̀kọ́rọ́ mọ̀ ń lọ. Tẹ́lẹ̀ sọ bẹ́ẹ̀ fún yẹn sọ́ra yìí. lọ́kọ̀kọ́rọ́ mọ̀ ń lọ. Ẹ sọ́ra yìí gan-an o. Àjọ gbé bẹ́ẹ̀ ni. Ẹ lẹ́yà ṣùgbọ́n. dákun ọjà rẹ. Irú ọ̀rọ̀ dáadáa nù. Wọ́n wá sọ fún mi pé sáìtì ìbílẹ̀ wà. káyọ̀ ní ìkú lórúkọ rẹ ni. àsìn bẹ́ẹ̀ èwo la tún rí gbọ́. Mo dẹ̀ wá pẹ̀yìn títí ẹ̀yin ò gbà. Orí tébù fóònù èwo ló tún kù tẹ́ẹ̀ tó sọ wọlé sí. kí ló dé tó fi ń wá mi kí. èwo ló tún kù. Ẹ dà kò burú. Mi kọ́kọ́ fẹ́ dánu lé nǹkan tẹ̀ ń ṣe lórí sáìtì wa náà but ọ̀rọ̀ ọmọ mi. sáìtì yín èwo. ẹ jẹ́ lọ bí tọ́nà kámi bí tí ó parí ẹ̀ sí. gbọ́ nsọ gbọ́. ọ̀rọ̀ ọmọ mi Ṣubúọlá ni mo wá báyìí sọ. Oyún Ṣubúọlá ti ga. Kò ní tó bímọ kò ní pẹ́ kó tó bímọ. Ẹ fún mi ní àwọn nǹkan tó wà lọ́wọ́ yín kí lè ṣètọ́jú ọmọ mi. Wọ́n sọ fún ọ pé mi jẹ́ dókítà. Sẹ́mi máa gbé mi fún ọmọ rẹ. Tí o bá tiẹ̀ lè mú lọ sọ́wọ́ rẹ̀ wà lówó ọsibítù mú lọ ilé ìyá alágbà àbọ̀dọ̀ yóò sùn. Yóò sùn. Ẹ ṣe ń ṣe yìí ò bójúmu o. Èmi ò dẹ̀ mọ̀ kó tẹ̀ ń ṣe lórí sáìtì yìí o. Property èmi àtọkọ mi lélẹ́yìí. Káyà ṣubú. Property òsì wo. Sọ́ọ̀kọ̀ yẹn kẹ́lẹ́ kó tó jáde láyé. Ṣebí Vanessa lọ wá gbà náà. Ṣé èyí mọ bísọ̀bí ọ̀ṣẹ́ gbélé yìí débi tó wà yìí ni? Ṣé bọ́bọ́ ṣe ṣiṣẹ́ léyìí? Gbogbo ẹni ẹ̀dá tán ibi tó dé kó gbogbo ẹ̀dá lítù lọ́kọ̀ rẹ̀ bá lé dé. Lítù lọ́kọ̀ ẹ̀ bá lé dé. Èmi mọ̀ kan rúùfù. Ṣé ilẹ̀ yìí nílé ni? Lọ́mọdé rẹ̀ wá. Ọ̀bẹ nípa yìí lẹ́ni bọ́ wọ́n bá fẹ́ wèrè bọ̀ fa wèrè. Ìyá Ṣubúọlá. Ìyá Ṣubúọlá. Èwo ètò tó sọ aṣẹnukó tó pọ̀ bí kòtò ègbò yìí ìfẹ́ bẹ́ẹ̀ o. Ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín. Mẹ́gbẹ̀mí kọ̀dù ọ́ o. Ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín. Ọ̀yà ń gbọ́. Ayé àtijọ́ ni àwọn ẹbí ọkọ àbẹ ẹbí ẹni tó bá kú ló máa ń jókòó lórí ogún tí kò sí kọ́tẹ́ anybody máa ṣe. ẹbí tó jẹ́ àwọn àmà náà ni. láyé sí EFCC máa kọ́ yín. ìjọba ẹ̀yin àgbẹ̀yà burúkú yìí iṣẹ́ tẹ́ ẹ̀ ṣe lẹ́fẹ̀ẹ́ máa jẹun ẹ̀. ṣé wọ́n lọ ṣiṣẹ́ eléyìí. sẹ́yìn lẹ́yìn ṣiṣẹ́. sẹ́yìn lẹ́yìn ṣiṣẹ́. ìyá àṣùgbò sẹ́yìn lẹ́yìn ṣiṣẹ́. àwọn ará ayé àárọ̀ ọ̀rọ̀ ọ̀bà wa dáa. ìyá àṣùgbò. police station ni mo lọ. àwọn akọ́rẹ́ mi ọ̀nà musa àṣì wá. police station ni mo lọ. mo lọ pé ọlọ́pàá fún yín. tó ti ń lọ ni. mo lọ pé èmi ló ṣe pàmùpàmù jìgùjìgù sí èmi ló ṣe pàmùpàmù jìgùjìgù sí bàbá gba wọn fi ọ bàbá àbúrò mi o bàbá àbúrò mi o bàbá àbúrò. Jẹ́ ká máa lọ sí gbogbo ìpẹ̀lẹ́. Bá mi ṣí mọ́tò. Bá mi ṣí. Ẹ̀pẹ̀lẹ́. Bá mi ṣí. Tẹ iye iṣẹ́ ló fẹ́ drive ni. Ẹ̀pẹ̀lẹ́ mà. Má fọwọ́ kàn mí. Ẹ̀pẹ̀lẹ́. Sọ ti mọ́ṣù àti fìrún mọ́tò. Gbẹ̀dù dákẹ́. Ó pariwo. Ẹ̀pẹ̀lẹ́. Ṣé ẹ fún mi náà? Ẹ̀pẹ̀lẹ́. Ẹyẹ gbèsè lè. Ẹ̀pẹ̀lẹ́. Kúrò bẹ́ẹ̀. Ṣé fẹ́ bá wọn wọnú ẹ̀ ní? Sọ mí lẹ̀ ní. Ọ̀ya. Wá wọlé wá dráìsì. Orí ẹ̀ bùbù ó yà wòlé ṣé ọ̀rọ̀ eré ló wà lẹ́yìn. Èló ti wúrọ̀ ọ̀la níbo lẹ wà? Ẹ wo ọmọ tí Ṣubúọlá o. Mo kí wà. Ẹ ń bọ̀ ẹrù ọmọ yàrá wo ókè ìgbà tẹ́lẹ̀ kí n máa wọ ókè mo ti gbọ́ máa lọ gbé. Kí ló ṣẹlẹ̀ náà mi lọ́wọ́? Ẹ̀pẹ̀lẹ́ ọlọ́mọ́sù kàtà fìrún mọ́tò ní ẹ̀mọ́ ẹ̀pẹ̀lẹ́. Pẹ̀lẹ́. Rọra má ṣubú o. Rọra pẹ̀lẹ́. Ilé mi mọ́ra. Karamọ̀ ti ń pọ̀.
Àmì, bọ̀ kì í ṣe ń sìn. Pẹ̀lẹ́. Pẹ̀lẹ́. Ó yá tún padà báyìí. Má jókòó ara mọ́ ẹ. Ó yá túbọ̀ máa lọ sí. Ìyá ìbejì. Bọ̀ ká má parọ́ pé ìzì èmi náà kàn fún ọgbọ́n ṣe ń jẹ́jọ́. Kí ló ṣe? Ó sì bọ̀ ẹni sùúrù. Ó yá ẹni sùúrù Pẹ̀lẹ́. Pẹ̀lẹ́ rọra. Rọra, ìwọ náà manage pẹ̀lẹ́. Mo mọ̀ ó strong pẹ̀lẹ́. Ẹ bá wọn wò náà. Rọra. Ó yẹ rọra. Ẹ̀bọ̀ bóyá ń ṣe. Ẹ pẹ̀lẹ́. Wọ́n gàbá yìí o. Ẹ pẹ̀lẹ́. Wọ́n ṣàwà òkè báyìí. Sórí pé lórí burúkú ni ẹ́, sórí pé ó ya wèrè gan. Kí ló rọ́lù ẹ̀ náà? Ṣé wọ́n ṣépè fún ẹni? Kọ́ tiẹ̀ máa léyàn bọ̀ láti ta. Ṣé bó ṣe máa ṣòṣì ẹ nìyẹn? Tí mò ń tẹ hàn bẹ́ẹ̀ ni máa fẹ́ kú. Tí wọ́n kíni burúkú yìí tó dá mi lóhùn. Agúnmu tí mo lò ló mú orúnkún mi. Agúnmu yẹn dà ló máa pa ẹ́. Ẹ má bínú, ẹ dákun. Ẹ má bínú. Ẹ ti débẹ̀. Débo, mo làwọn ẹbí ẹ rán mi. Ìgbà ẹ sílé. Wọ́n ṣubú. Ta ló ṣubú? Wọ́n lulẹ̀, wọ́n ti rọ́ọ̀ṣì wọn lọ sí ọsibítù. Madam wọ́n wọ́n fẹ́ bímọ ni wọ́n ti rọ́ọ̀ṣì wọn lọ sí ọsibítù wọ́n fẹ́ bímọ ni. Ìwọ ọ̀nà táwọn fẹ́ pè báyìí ta ló wà ní kò sẹ́ni bọ̀dì nílé. Madam. Calm down. Adúpẹ́ fọ́lọ́run. Ẹ̀ńtẹ́gbẹ́ wa ti bí. Olúwa ṣe ẹ ṣe ṣàlè yọjú sí wọn sí. No. Ẹ lè yọjú sí wọn sí. À ń clean wọn lọ́wọ́. So sọ́ba kúrò lè bọ́rùn, màmá gbé wọn sí. All right. Ẹ ṣe gan ni. Ẹ pé wọn mọ̀. Ẹ ṣe gan. Ìwọ ló ta mo fẹ́ pè báyìí ojú mọ́mí nìkan ní hàn bẹ́ẹ̀ yìí ta mo fẹ́ pè báyìí báwo náà ṣe tẹ̀ báyìí ọlọ mọ́mí Ọlọ́run ṣe wọ́n ti pè wọlé. Hello. Mọ́mí. Hello. Ẹ tètè má bọ̀ wálé o mọ́mí ti lulẹ̀ o. Mọ́mí ṣe kí ni? Mọ́mí ti kú o ẹ tètè má bọ̀ wálé o. Mọ́mí ti kú. Ọmọ
ṣálọ́jọ́ ọ̀la.